kí wọ́n yẹ̀ báyọ̀ dàgbà tóbi tí wọ́n dàgbà dé kí wọ́n sì tún máa ṣe bí àdàgbàjára òfù bàbá alágbára omi kí lẹ́sẹ̀ lọ rí gan lọ́dọ̀ yín ó yà torí tí wọ́n jẹ torí tí wọ́n jẹ ó lè jẹ́ torí yín ni ó lè jẹ́ lè yanalu shuhratan ó lè jẹ́ pé wọ́n fẹ́ hàn ó lè jẹ́ yín lè jẹ́ kọ́tù àyínà wọ́n kò sí pé àwọn èèyàn ní sí nǹkan tí ọ̀dà náà fi ń trendy àwọn náà wá tẹ̀rí bọ̀ ẹ́ pé mò ń fún láwọn possibility wọ́n mọ̀ bà nǹkan jẹ́ lóko ẹ̀sìn wọ́n mọ̀ dá nǹkan rú lóko ẹ̀sìn wọ́n mọ̀ fún ẹbọká lóko ẹ̀sìn bí bàbá alágbára omi yìí èmi ò rí nǹkan kan tó jáde látọ̀dọ̀ wọn ní bíbí ní títọ́ ní wíwí ní sísọ ní wàásí ìlà ṣá àfàbù àwọn nǹkan mọ ẹ̀sìn wo wọ́n kọ ẹ̀sìn yí padà àmọ́ tòun ti bẹ́ẹ̀ sẹ́ ààrin yín bá sọ̀rọ̀ àwọn ọlọ́rin náà lárí bá wí ọ̀rọ̀ náà tóbi láwọn ẹnu wá ní ẹ wo RMQK tí kálukú wá ń jà sí tí bàbá alágbára omi gbé lórí tí wọ́n ń torí ẹ̀ ta sí Mufuti ẹ̀yìn àti Mufuti ṣàtánà máa bẹ́ẹ̀ náà sára wa Thuraya bàbá tí ń bẹ láàrin ẹ̀yìn àti Mufuti ọlọ́run ní jẹ́ tí Mufuti ó rí tí ó fi dá yín lóhùn láyé tí ẹ̀yìn ká kọ́mẹ́ǹtì ni bẹ́ẹ̀ bá máa ká ìsìn káwọn ọmọ yẹn ọmọ báyìí ká gbogbo tẹ̀ ń wí yẹn kẹ́ máa wò àti ibi tí wọ́n ń gbé gbogbo àwọn fídíò yín sí ẹ̀yìn ká ni. Bàbá alágbára omi mo sọ̀rọ̀ wọn ní last time àgbàlagbà tí wọ́n sì jẹ́ so ó jẹ́ kéèyàn ó sọ ẹnu gan nítorí pé Islam wáyé ẹ̀sìn tí gbogbo ntọ́ ń bá ń wá ń bẹ̀ ní dáadáa lọ́wọ́ ní Islam gbogbo tí wọ́n ń jẹ́ nǹkan aburú nǹkan tí ó da ó sì wọlé kéré mọ́ la tajiduhu fil Islam qad tajiduhu fil muslimin àwọn mùsùlùmí ó lè bá wọn wá tílé bàbá wọn ti ran wọn lọ́wọ́ wọn àmọ́ pé Islam gbé kíní kan wá Islam la yati illa bi khair al-Islam kulluhu khair gbogbo tí ń jẹ́ Islam ní kulluhu khair ẹni tó bá practice Islam tí ó practice àwọn tán ṣe Islam yani hunalika farqun kabir bayna al-Islam wal-muslimin khasatan fi hadhihi al-awina yani al-muslimi al-yawm ìyàtọ̀ tó clear ń bẹ láàrin mùsùlùmí àti Islam kò ní problem kò sí lè ní problem hatta qiyam as-sa'a àwọn mùsùlùmí là ń ṣe bí à ń hùwà à ń sọ̀rọ̀ à ń ṣèṣe tí ẹ mọ̀ wípé ṣé mùsùlùmí náà sì làwọn eléyìí àwọn ẹlòmíín fi ń pamọ́ tẹ́ bá padà mọ̀ tí wọ́n bínú pé síbẹ̀ ni yìí ṣe rí ni àwọn ẹlòmíín wá fi ń hàn. kódà ajá àwọn mọ̀nìyàn inshallah mọ̀nìyàn náà máa ń ṣàdúrà lẹ́yìn ètò inshallah ta'ala àwọn ẹlòmíín wá fi ń hàn pé aláwọn tán bí àwọn ọ̀dáṣẹ́ kì í ṣe Islam ní ọ̀dá adéhùn táwọn ti jáde wọn ọ̀dáṣẹ́ inú àwọn tí wọ́n ń bá Islam ló kọjẹ́ inú àwọn tí wọ́n ń dá Islam rú inú àwọn tán fẹ́ fi ẹ̀sìn ẹbọ pàrọ̀ Islam lam yubalu bitadnisihim li hadha ad-din pẹ̀lú bí wọ́n ṣe ń bá Islam ló kọjẹ́ yìí lam yaktarifu wọn kí ẹ̀ nítorí kí náà fi ń ṣe bẹ́ẹ̀ la'allahu min ajli luqma ó yá torí tí wọ́n jẹ torí tí wọ́n jẹ ó lè jẹ́ torí yín ni ó lè jẹ́ lè yanalu shuhratan ó lè jẹ́ pé wọ́n fẹ́ hàn ó lè jẹ́ yín lè jẹ́ kọ́tù àyínà wọ́n kò sí pé àwọn èèyàn ní sí nǹkan tí ọ̀dà náà fi ń trendy àwọn náà wá tẹ̀rí bọ̀ ẹ́ pé mò ń fún láwọn possibility because èèyàn mọ̀ wò pé kí wọ́n yẹ̀ báyọ̀ dàgbà tóbi tí wọ́n dàgbà dé kí wọ́n sì tún máa ṣe bí àdàgbàjára òfù bàbá alágbára omi kí lẹ́sẹ̀ lọ rí gan lọ́dọ̀ yín bẹ́ẹ̀ máa ń ṣe báyìí nínú àwọn tẹ́ kọ́ àbáwọn tí wọ́n jọ mọ́ yín alaysa minhum rajulun rashid ìrẹ́ nìkan tó kọ rẹ̀ tó kọ òru tí wọ́n pe Yorùbá nírọ́ Yorùbá báyìí wọ́n ló kọ amáro ní èyí ṣe tí wọ́n sọ yín Rashid tí ò ṣìlúṣìlú lára yín ẹ wá mú lọrin ẹ̀ ń tẹ́ báṣubàṣu à ń sì máa ń pọ́n yín lé ẹ wá ń sọ sáwọn pòfẹ́sọ̀ ẹ wá wíta ìwé ẹ ní ẹ̀yìn àfáyára àfisọ̀ olùlọ́wọ́ra ẹ kìlọ̀ fáwọn tó bá ní problem pẹ̀lú àfáyára ẹ̀yàn ẹ̀rọ àwọn ọmọ kéwú tí wọ́n kò bóyìn tó bá ní problem pẹ̀lú anybody náà dàbíyà wọ́n kọ́ wa ń kéwú ká lè jáde ká wá defend ẹ̀sìn ìgbà tí mo jáde lókun àdàbíyà ẹ wá rò pé ẹ̀ ń ṣe tàhàdídá àti tàhàwífà àti fáwọn tani lórí ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run lórí ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run àwa ò ní gbà hatta takharuja hadhihi an-nafs tẹ́mi ó fi bọ́ a máa defend ẹ̀sìn Ọlọ́run wa ala jambi dhalika baladuna al-aziz ẹ wá gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ìlú alùbáríkà ní ìlú Ìlọrin
àárín yín bú tẹ́ fi ń sọ̀rọ̀ àwọn tí tún sọ̀rọ̀ sí lọ́rin náà àwọn gbogbo Yorùbá máa ń pè àwọn ẹran bíyẹ àwọn ọmọ sàn bí táwọn bàbá wa gbé ẹsẹ̀ lé wọn gbẹ́sẹ̀ kó ń bẹ̀ àwọn tilka tawarikh al-majida allati rasamuha ulaika al-aba bada'u yamhunaha wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n parẹ́ ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ẹni tó bá ti automatically ọmọ àlìjánà ni tó bá ti jẹ́ mùsùlùmí lànà bí fi ń sọ́nù àdísì tó fẹsẹ̀ nílẹ̀ kullu ummati yadkhuluna al-janna gbogbo ẹni tó bá ti gbà fún mi ànábì yadkhuluna al-janna náà àlìjánà ni sòsí illa man aba yàfẹ́ ní ọba kọ̀ tó lọ́wọ́ wà àlìjánà àwọn sábà ní ayaba rajulun an yadkhula al-janna kama qala àwọn mùsùlùmí kan tó lọ́wọ́ ní wà àlìjánà ànábì ní bẹ́ẹ̀ ni yọmọ bẹ́ẹ̀ náà àwọn tí ó lọ́wọ́ ní wà àlìjánà yọ bẹ́ẹ̀ náà àwọn àfáwọlé máa wé láwà ní yọ bẹ́ẹ̀ náà àwọn àfáwọlé máa wọlé kímbà yọ bẹ́ẹ̀ náà àwọn àfáwọlé máa wé nǹkan kọ́ mọ́ jàlábíà yọ máa bẹ́ẹ̀ náà àwọn àfẹ́ wá sí yà àbáwò wọn lọ́wọ́ àwọn ní wà àlìjánà wọ́n mọ̀ bá nǹkan jẹ́ lóko ẹ̀sìn wọ́n mọ̀ dá nǹkan rú lóko ẹ̀sìn wọ́n mọ̀ fún ẹbọ ká lóko ẹ̀sìn bí babalágbára mi èmi ò rí nǹkan kan tó jáde látọ̀dọ̀ wọn ní bíbí ní títọ́ ní wíwí ní sísọ ní wàásí ìlà ṣá àfàbù àwọn nǹkan mọ ẹsìn wo wọn kọ ẹsìn yí padà àmọ́ tòun ti bẹ́ẹ̀ sẹ́ àárín yín bá sọ̀rọ̀ àwọn Ìlọrin náà lárí bá wí ọ̀rọ̀ náà tóbi láwọn ẹnu wá ní ẹ wo RMQK tí kálukú wá ń jà sí tí babalágbára omi gbé lórí tí wọ́n ń torí ẹ̀ ta sí Mufti ẹ̀yìn àti Mufti ṣàtánà máa bẹ́ẹ̀ náà sára wá sọ̀rọ̀ ìyá bàbá tí ń bẹ láàrin ẹ̀yìn àti Mufti ọ̀hún ní jẹ́ tí Mufti ó rí tí ó fi dá yín lóhùn láyé tí ẹ̀yìn ká kọ́mẹ́ǹtì ni bẹ́ẹ̀ bá máa ká ìsìn káwọn ọmọ yẹn máa bá yín ká gbogbo ń tẹ̀ ń yẹn kẹ́ máa wò àti bí tí wọ́n ń gbé gbogbo àwọn fídíò yín sí ẹ̀yìn ká ni ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí lọ́rin ẹ jẹ́ ń play ọ̀rọ̀ wọn tán sẹ́ni sí mi láìpẹ́ mo fi wá rí i pé ọ̀rọ̀ bàbá yìí wá nídìí àmójútó ọ̀rọ̀ yín ó nídìí àmójútó ẹ̀ ń sọ̀rọ̀ sáwọn professor so gbà tí mo padà tí wá rí tẹ́nu ọ̀rọ̀ tí mo wá fẹ́ play tí wọ́n sẹ́ni sí mi tí mo ti wá rí yín tí wọ́n ti wá dàbí pé ẹ̀gbá ni yín bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ń bẹ̀rùn ó dàbí pé ẹ̀gbá ni yín èyí ṣe táwọn ará ìgbà rí bá wọn èyí tí RMK yìí náà ẹ̀gbá lòun náà èyí kan ń bẹ tí wọ́n ń pè ní sàtárù ẹ̀gbá lòun náà òun náà máa polówó ogun èyí ṣe tí nǹkan tó dáa kankan ọ̀fẹ́ jáde ń bẹ̀rùn náà ara wọn tó dáa ń bẹ̀rùn náà àwọn afá kọ̀ọ̀kan pàápàá jùlọ àwọn afá wa Ahlus-Sunnah wal Jamā'ah àwọn afá wa Al-Adabiyyūn tí wọ́n wà ń bẹ̀rùn àwọn bá Professor Kamaluddin ń bẹ̀rẹ̀ àtàwọn míì àwọn táàmà àtàwọn táàmà so àwọn gbogbo ẹ̀yin tẹ́ ń jáde yìí èyí ṣe tó yẹ kí gbogbo tó bá hàn pẹ̀lú ẹ̀sìn lábẹ́kúta nísìn kì í ṣe ń tọ́da bí ẹbọ wọ́n fi sẹ́yìn ní babalágbára omi kí ló dé ẹ̀sìn tẹ́sí Ìsìlámù wọ́n sì ń bá yín wọ́n sì ń pariwo àwọn Ahlus-Sunnah alábòsí ni wọ́n ní tí ò yé yín ni pé bàbá wa Mufti Ọlọ́run ṣàlékún dáadáa wọn tọrọ wọ́n ṣe apology openly lam nasma wa lam nara ahadan min ulama'i al-Yorubawiyin ní gbogbo àwọn àfáànù duwati al-Yorubawiyin lápapọ̀ kó ṣe ní sẹ́kẹ̀kọ́ jáde padà àtàfà Ahlus-Sunnah láwọn kìbá wọ́n máa lọ́rọ̀ lọ́rùn báyìí wọ́n ní jáde tálẹ́ni náà tọmọ tán wọ́n zálàdí wọ́n sá àkàtù mọ́ tani zálàdí tálẹ́ni náà ẹ tọ́ka rẹ̀ sí wa wọ́n sá àkàtù tí ò ní mistake tí ò ní ṣe mistake tálẹ́ni náà wọ́n máa ń la hùsìnà faqat ẹ sì tún tọ́ka rẹ̀ ẹni tó yẹ pé hùsìnà gbogbo tí wù níwà dáadáa ni ọ̀la ìdá wọ́n á ń bá yín wípé ọmọ kékeré bá jáde ẹ sọ̀rọ̀ ẹ lẹ̀ ní sáìsì wọn lọ gbàgbàlagbà bá jáde ẹ ṣe ẹbùjẹ hàn bí àṣà bàbá Mufti gbàgbàlagbà bá jáde ẹbùjẹ hàn bọ́mọdé bá ọkùnrin bá jáde hàn obìnrin èyí ṣe wọ́n ṣe yín ni kí ló dé kí lẹ fẹ́ gbà ẹbùjẹ lọ́jọ́ orí yín dé kọ́dà àwọn tá a kéékèèké yìí Ọlọ́run ti kó àwọn tí ó kójọ fún yín pẹ̀lú àwọn ọ̀nà gbàtẹ́gbà kójọ kí tún wàhálà fún ara yín lẹ wí iṣẹ́ kí lẹ ń ṣe tẹ́ nílé epo ẹ̀sọ́ tẹ́ ń ṣe tẹ́ nílé epo àwọn ilé tẹ́kọ̀ọ́ ẹ̀sọ́ gbogbo ẹ ti dàrú nígbà yín lójú àbí kíni ẹ ti jẹ lọ lánàá òní ti change àfi kẹ́ ní dúrí máa dáàrí kéfà máa dára dúrí máa dáàrí kéfà máa dára nígbà bá ti kúrò níbi tí ọ̀dà kan tó ti bọ́ síbi dáadáa àfi kẹ́ dára máa dáa wá ìlà yanalu kalkhizi
gbogbo èèyàn níyùn ẹni tí ó bá ti pò níbi tígbà tí lòun ò ṣe mọ́ ibi tígbà tó bọ́ sí dáadáa kọ́ bọ́ bẹ́ẹ̀ yàrá lùkà yúdìrí kú kalẹ̀ xezi yù àbùkù ni ọmọ lépa báyàn káàkiri tọ́ wọ́n sì tún ní Kwara bàbá yìí gan ti wá wọ́n ní Ìkọ̀tún wọ́n ti fún mi ní kẹ́sì wọ́n ní Kwara náà lẹ ti wá ẹ̀yin alábẹ́kùtà ẹ má bínú kún ti sọ́ọ̀rì ti sàtárù wọn òun náà àwọn ògbóǹtarìgì tí ń bẹ̀ẹ̀sẹ̀ ọlọ́run bá jẹ́ òun ló wà walizaman ala kulli muslim aw kulli alimin aw kulli da'in an yuhaffidha an-nas túláàsì ni ọ̀ràn yẹn ní fún gbogbo ẹni tí máa ń pèpè níwọ̀n bá sójú ọ̀nà tọ́lọ́run àwọn tó bá rí pálá burú tí ó bẹ̀sì gẹ́lẹ́lẹ́ kọ́ máa haffadha an-nas minhu kọ́ máa sọ fún àwọn èèyàn pé ẹni yìí aláburú yẹn mọ́dọ̀dọ̀ ẹ̀ ọ̀fọ̀ ogun ní wọ́n mọ̀ fi ṣe fáàrí wọ́n mọ̀ pí àwọn èèyàn kò fẹ́ sí yàtọ̀ láàrin wàhálà tí ń ṣe lábẹ́kúta àtàwọn bòmí wọ́n mọ̀ ní àwọn afáwọn ológun náà sí láwọn àwọn òun náà ń pẹ̀lú ológun bí i bá sẹ̀yìn burúkú yìí àwọn yàrá kọ̀ tún Kwara tí ẹyọ kan tẹ́ mú jáde náà tún babalágbára omi yìí ẹ̀ tí ń di okọ rẹ̀ wọ́n wá ń sọ fáwà pé ẹ̀jẹ̀ ń pílẹ̀ ọ̀rọ̀ babalágbára omi ẹwọ́ kọ̀ọ̀gan ó sán irritating alágbára omi ṣé ìyún ó kọ ìsìlámù níyún mùsùlùmí kan gbọ́dọ̀ ọmọ jẹ́lẹ̀ yìí ẹgbọ́n tí bàbá yìí sọ. akẹ́ ní sàárè wọn kò sí ọmọ lọ́nì kan àtọwọ́n ìwà ní gbogbo ọmọ lọ́nì. òkúta sí pọ́ọ̀lì lọ́kúta ògiri wá ní ajá tí kò wá ìdílé tí ọ̀dọ̀ wá májàlé wá tó lè yàtọ̀ sí àwọn ìran yìí. èyí ń kí wọ́n á ní aburú tó mẹ́mẹ́ eléyìí kí lábùkù tí mẹ́mẹ́ èyí tó tẹ̀ máa fi èyí ń jábùkù wa tó bá fi lè jábùkù wa gbogbo lẹ́yìn ò bá bùkù lọ́jẹ́ fún wọ́n ń wù lábẹ́kúta ní Ìkọ̀tún yín ṣe ẹwù mẹ́ni ṣe ẹwù Ìkọ̀tún tí wọ́n ti bí yín ṣe ẹwù jáde lẹ́lẹ̀ olú ní tẹwù jáde àbí tó lóbù ní ewé orí omi tẹwù lẹ́lẹ̀ Ìbàdàn àtọ̀húnrìn wà láwọn náà Ọ̀yọ́ àtọ̀húnrìn wà láwọn náà Èkó àtọ̀húnrìn wà láwọn náà Ilé Ifẹ̀ àtọ̀húnrìn wà láwọn náà Òṣogbo àtọ̀hún ìwà làwọn náà talent tó wù bẹ́ẹ̀ kó wá náà ni bọ́wọ̀n bá kó àwọn fọ́fọ́fọ́ fàdá sílẹ̀ ẹ̀sọ̀ tó dúdú àtọ́kù tẹ́ ń pè àbọ̀rún mi là tẹ́ ń pè láwọn tí wọ́n bí ẹ̀sọ̀ tán wọn kárí bí wọ́n ti wá tí wọ́n wúlẹ̀ nítorí ìjọmọ̀ Ìlọrin ẹ̀rọ kó wá láti ibìkan wọ́n ṣe kìnní kan wọ́n ṣe gbá níbi tá ti sẹ́tù sí more than 200 years lẹ́ ń pè ní àtọ̀hún ìwà ni tẹ́yìn wájú ewu wọ́n ń sọ kẹ́ sọ̀rọ̀ mímọ̀ ẹ̀rẹ́ rí mú wá gbogbo bí tí ń kálukú wí fún yín ẹ̀rẹ́ ìmú ẹ̀kẹ́ mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọgbọ́n èrí ẹ̀yí Kùránì ẹ̀ níríkà àwọn majálásì yìí wọ́n níríkà ẹ̀ lọ́ọ́ fi wọ́n sílé kéwú gidi ẹ̀ lọ́ọ́ fi àwọn ọmọ àwọn ẹ̀yìn tẹ̀ máa wọn lọ́dọ̀ wọn náà ń tẹ́ fẹ́ káwọn ọmọ yán yá nìyẹn ẹ sáyẹn àìsí yín ẹ̀yìn alásàlá tù tẹ́ ń jòkó tì wọ́n tí ẹ̀rí bàbá yìí sáná báyìí tí wọ́n lọ rọ́ọ̀lù Islam tẹ́ bá jẹ́ ìkan lára wọn ẹ jáde kẹ́ declare ara yín káwọn yóò lè mọ bí wọ́n ṣe àmàlà yín bẹ́yàn bá fàlì jẹ́nà ẹ fáwọn èèyàn lọ́rùn lẹ́ẹ̀jẹ́ mọ́wàlì jẹ́nà ní ọrùn èmi ò rí bí kaláyé wọ́n mọ̀ bú yín náà tó ń ti bẹ́ ẹ̀ mara bẹ́ẹ̀ bá ń kun ìwọ̀n eré yín tẹ́ ń kun tó dúdú tẹ́ ń kun ẹ tún kun tọ̀hún náà ni bàbá wọ́n wíta ìwé ẹ̀ ń bú professor kí ni wọ́n sọ dédé tí wọ́n wù ẹ̀yìn àgbàlagbà méjì ni tó tẹ́ ẹ̀ bá mọ àwọn àfáà wa nù Ìkọ̀tún yín ó ṣẹ̀wá kí wọ́n láyé ẹ̀sìn súnmọ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹmọ́lọ́mọ kékeré ní máa ṣèyàn àgbé ṣèyàn ẹ̀yìn tuntun pé tí ìdàgbà kọjá tí bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe yìí sáà ẹ wà múra ẹ mọ sọ̀rọ̀ everybody ẹ kàn mọ àgbàlagbà tẹ jẹ́ òjẹ́ ọmọ bí o ti máa put àwọn ọ̀rọ̀ náà ẹ wà rò pé bóyá ẹnìkan sọ fún mi ọ̀dà ìjọba ẹ ti sọmọ tari àfi ká bí wọn ẹ káwọn àfa ọmọ ṣe screen àwọn àfa pé ìwọ ọgbọ́dọ̀ tún ṣe wáàsí jáde mọ́ inú kọ̀rọ̀ yàrá rẹ̀ mọ́ bá ṣe wáàsí kí ni ṣe yín. àǹsó ìtẹ̀ ẹgbà ọba wà lọrin kí ló ní mí ní ẹ gbọ́ pé Fúlàní ń bá Haúsá jà Haúsá ń bá Yorùbá jà lọrin.
Ìjẹ̀bú ọmọ ẹ̀ lọ Ìjẹ̀bú wà lọ. àjìyàn ń tẹ̀sán pé lọ́rin ìlú àlùbáríkà nù gbogbo tó kójọ tó parapọ̀ sí lọ́rin pátápátá khiratul qabaili wal ansab gbogbo tó parí àwọn tó dáa jùlọ náà Fúlàní àwọn ni wọ́n ṣẹ́tù sí lọ́rin àwọn tó dáa jùlọ náà Yorùbá àwọn ni wọ́n ṣẹ́tù sí lọ́rin àwọn tó dáa jùlọ Ìjẹ̀bú àwọn náà ṣẹ́tù sí lọ́rin tí wọ́n fẹ́ sìn ṣe eléyìí tí ń sìn wí kí sọ̀rọ̀ rí kódà àwọn tí wọ́n ṣẹ́tù sí lọ́rin tí wọ́n wá kéwù lọ́rin jọ́nà lọ́hùn àwọn tí wọ́n dáa tí wọ́n lẹ́sìn Ọlọ́run sí àwọn tí wọ́n wá òní wọ́n sá ìsá ìwà rẹ̀sìn ṣe ni wọ́n fi wá lọ́rin ní kó òfin lọ́mọ́ Ìlọrin ló gbà wọn láyè ẹ̀sìn Ìlọrin ló gbà wọn láyè ó gbà wọn láyè wáàsí Ìlọrin ló gbà wọn láyè ó gbà wọn láyè wà kó wá wọn sẹ́sìn bọ́lọ̀ ti fẹ́ bá nábì ti fẹ́ gbogbo àwọn tó sẹ́tù sí Ìlọrin tẹ́yìn kan èèyàn ará àtẹ̀gbá ń bẹ ńlọrin àwọn tó dáa tí wọ́n lẹ́sìn Ọlọ́run ṣe wọ́n wà lọ́rin ni kò sówó ńlọrin kò sí iléeṣẹ́ ńlọrin ilẹ̀ kòkó èéhù ńlọrin pé ọba fẹ́ lọ́lọ́rin kọ́ lọ́ọ́ dálẹ̀ kòkó kò ní hù jáde lọ́lọ́rin kọ́ lọ́ọ́ gbìn àgbọn kò ní hù jáde ńlọrin hatal ẹ̀ obì gbogbo kò ní hù ńlọrin tábà ni wọ́n lọ́ọ́ dákú ńlọrin iléeṣẹ́ òní wọn bẹ́ẹ̀ lọrin tí ò bá yí bàbá yìí gbogbo àwọn tẹ́yìn dákọ ni àwọn ará Ọ̀yọ́ ni àwọn ará Ìbàdàn ni àwọn ará Òṣogbo ni àwọn ará Ìjẹ̀bú ni àwọn ará Àtẹ̀gbá ni àwọn kìnìkan ni àwọn kìnìkan gbogbo àwọn tí wọ́n sẹ́tù síbẹ̀ wọn ni àwọn khiratul qabaili wal ansab àwọn tí wọ́n dáa jù nù ràn ẹ lọ wù wọn látòkè délẹ̀ àwọn tí wọ́n láti Ìjẹ̀ṣà àwọn tí wọ́n láti Iléṣà ẹ lọ wù wọn àwọn ni wọ́n mọ̀ já àfáà lù doni tó gbé àwọn tí ibi tí rahamatu Ọlọ́run àwọn ìkẹ́ Ọlọ́run tó sọ̀kalẹ̀ sí láàrin ìlú kọ̀ọ̀kan àwọn ni wọ́n wá ń kéwú lọrin kìí ṣe pé wọ́n nífẹ̀ẹ́ lọrin jùlọ wọn lọ ní tí lọrin kọ́ wọn nínú ẹ̀sìn tí wọ́n rí sí ìfẹ́ òun ni wọ́n gbìn sáwọn ọmọ wọn lọ́kàn kó tó di pé àwọn tí wọ́n ń bà lọrin jẹ́ ló kọ́ nínú àwọn ọmọ lọrin lónìí àwọn máa lè láàpè wọn àwọn máa lè tó rẹ́ni kìí ṣe pé ẹni tí wọ́n fẹ́ bí nìkan tí wọ́n bí síbò mí nìkan lọ máa lè ẹni tí wùwà táwọn òbí rẹ̀ wọ́n máa lè ní ẹni tí ń ṣe tí Islam ṣe tí Islam gbé wá tí ń pè tí ń propagate irọ́ ọmọ àlè ẹ̀sìn Islam ni èyí tá sí rí yóò bò tẹ́ máa ń nanú sí kí ní tẹ́ máa ṣe yánmà káàkiri kí lẹ fẹ́ ẹ bá ṣe fẹ́ hàn ẹ̀hàn kẹ́ ló kọ dáadáa kẹwù àwọn èèyàn sí hàn káàkiri lásìkò sí ó ti easy tó bá fẹ́ hàn sọ dáadáa tó bá fẹ́ hàn ṣàìdá méjèèjì náà ní ń bẹ lọ́dọ̀ Ọlọ́run méjèèjì náà ni ó sì gbà torí ilé méjèèjì náà ní ń bẹ immal janna inna sabaha amaluka iṣẹ́ tó ṣe ẹgbẹ́ janna ni yudkhiluka fiha bí tí ó fi ọ sínú wa inna sabaha amaluka nar yudkhiluka fiha wọ́n yẹ pé náà sì ni méjèèjì ní ń bẹ lọ́dọ̀ Ọlọ́run méjèèjì lọ dálẹ̀ iṣẹ́ yẹn láì tí ìkú ní sí ìwé ìwé lẹ́ngùn bàbá yìí ẹ sì máa sọpọ́tì ẹbọ́n gbogbo gbà àwọn wíta ìwé ẹni ẹ sọ̀rọ̀ àdó ẹ sọ kíní kan kí n tí ọmọlé kéwu bí tí pọ́lẹ́mù ti ṣẹlẹ̀ ní sọmọ ìlú bí tí pọ́lẹ́mù ti ṣẹlẹ̀ ní kí ni tẹ́ ẹ fẹ́ gbà lórí ọ̀rọ̀ náà you have any problem with Mufti go and settle it why are you disturbing people kí ló tẹ́ ń disturb Islam tẹ́ ń disturb ara yín kí ló dé wọ́n kọ́ lẹ̀ sí ń parẹ́ ẹgbọ́n bàbá yìí sí torí mi ní pẹ́ parí gan. ẹ máa bá ọ̀tá Abẹ́òkúta wà lọ ní Ìṣẹ́yìn àwọn ìṣẹ́yìn máa ń lọ ní àwọn ọ̀rọ̀ tó máa ń lọ ní àwọn ọ̀rọ̀ ìyá mi ìrẹsà làwọn ti wá. ìrẹsàájú ọmọ ilé-iṣẹ́ pàkátà wọ́n gbọ́ sí ìrẹsàájú. ẹ wo bí méjèèjì tẹ́ ti jáde ìkọ̀tún ìrẹsà kí lẹ́ fanú ìjì ẹ̀ ń so. ọmọ ìrẹsà dúró lè gbọ́ púpọ̀ àlàkùrọ̀ lórí so Ìlọrin náà everybody claim as la family bẹ àwọn àti òkúta so ẹni wọn fẹ ṣe wọn jẹ ọmọ lọrin ṣé wọn ní authority láti máa láàlì ẹnìkan. ta ló fi ìjọmọ lọrin láàlì yín professor tó sọ̀rọ̀ tẹ́ ń rí ìfáàsí bí so professor dákọ yín in the first video tí wọ́n ṣe wọ́n dákọ yín second video wọ́n ṣe kára kọjá mara alasmi kamurura alkiram wọ́n ara kọjá pé ó ń dọ̀tí lélẹ́yìn mọ́jọ́ fi dọ̀tí rẹ̀ yí mi wọ́n dákọ yín wọ́n mention orúkọ yín wọ́n bá dákọ yín wọ́n fẹ́ gbé yín níyì nìyẹn wọ́n bá dákọ yín wọ́n fẹ́ kàn wọ́n fẹ́ jẹ́ ní sàlàfi kẹ́ ganu kí professor fẹnu professorship wọn pé ó kọ yín làkàna sharafun lakum làkàna sharafun lakum wọ́n dákọ yín kí problem yín. ẹjọ ẹ má bu bàbá yẹn ẹ má bu wọn bí ẹjọ. ọjọ́ afọ ni àbí wọ́n fi ọjọ́ yìí lọ ni àwọn ẹni tí ń ṣe ayé rẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́lọ́ ti gbà fún wọn á ní ọjọ́ tí láti mọ̀ sí ní àgbà òpònú you are very stupid. ìyẹn dùn bàbá yìí gan àwọn oníbà yín débi bẹ́ẹ̀ ni so kí professor tó lè torí certificate tí wọ́n fún wọn yẹn kì í ṣeré lọ́bádé bó ṣe wọlé mọ́
so n tí wọ́n ń pè yín ẹni kẹ́ gbìyànjú kẹ́ mọ́ wùwà bẹ́ẹ̀ kẹ́ mọ́ wùwà bẹ́ẹ̀ mọ́ kí mọ́ ni kẹ́ mọ́ wùwà bẹ́ẹ̀ kẹ́ mọ́ wùwà bẹ́ẹ̀ mọ́ ẹni kẹ́ gbìyànjú bẹ́ẹ̀ dá. Dédé ń tẹ̀ wí nísìn téèyàn tí wọ́n máa ń bá yín bẹ́ẹ̀ bó ni ó ṣe rí. Professor ò ní sọ̀rọ̀ torí tí professor bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ǹsán tó bá sọ sí yín padà wọ́n á béèrè pé professor àti ta ni wọ́n máa dákọ̀ yín àwọn èèyàn wà wẹ́yìn wò pé professor haba tí mo fi dá yín lóhùn wọ́n sì ní dá yín lóhùn abadan tẹ́ bá tún jáde tẹ́ bá tún sọ̀rọ̀ kan lórí professor èmi tí náà dá yín lóhùn èmi tí náà dá yín lóhùn ó sì ní kí n tiẹ̀ lọ wá tàn mí dáadáa ọ mọ̀ pé ọmọ kí o professor ni wá kì í sàrà mọ́ o ẹgbẹ́ lómi ó mọ̀ pé ó tira rẹ̀ mọ́ dára tó tiẹ̀ so àwọn professor jogún wa ni so wọ́n jogún wa ni àfa wa ni wọ́n pàǹtọ́ kọ̀ọ̀kan lónìí tó bìlọ́ǹgì sínú àdàbíyà alàlájà àgbà òun ni asilu usul haslu tilka shajaratil mubaraka igi àlùbáríkà òun ni àwọn alájà àgbà àtàfà àgbà ó wà ní branches ó ní àwọn oríṣiríṣi àdá pàǹtọ́ oríṣiríṣi lónìí so pàǹtọ́ ọ̀tọ̀dọ̀ wa òun ọ̀dọ̀ sẹ́ríkì màlàmé òun ọba professor tẹ́yìn bíi jadduhu kariman jaddu professor karimun wajidaduhu karimun wa huwa binafsihi karim huwa binafsihi karim yani karimun wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni wọ́n gbé ọkọ̀ ìdílé ń ga sí ẹ bá ń gbọ́ aliagan ẹnìkan tó gbé káàkiri ayé àwọn làkọ́kọ́ ní professor tẹ́yìn wí ẹ lọ béèrè tán wọ́n lọrin asluhu tayyib wa fari'uhu tayyib hatta furu'ihi gbogbo ran wọn náà gbogbo ẹ tuntun wọn pura ma àwọn ló ṣe dédé orin àfa àwọn búṣẹ́rí tó ní ya karimu abahu kuramahu ya karimu abahu kuramahu ẹ ń bọ̀ nípa ọ̀rọ̀ professor ni ọ̀rẹ́ kí n sọ̀rọ̀ wọn síta gbangba mi àmì náà sọ̀rọ̀ yìí sọ. anything tó bá ti ń ṣẹlẹ̀ tó bá ti jẹ́ pé kì í ṣe ọmọ ọlọ́run lọ́dọ̀ kìíní yẹn lẹ̀ ẹjọ́ pọ̀ mẹ́ o ẹjọ́ pọ̀ ní kìíní yẹn. irọ́ ni gbogbo yìí tẹ̀ ń pa ọ̀sà ẹ mú ẹyọ kan wá tẹ́lómi dálẹ̀ tí èso ọmọ ọlọ́rin sọ ọmọ ọlọ́rin lẹ́lẹ̀ táwọn ọmọ ọlọ́rin pọ̀ mẹ́ àwọn ọmọ ọlọ́rin pọ̀ bí dáadáa yìí àwọn ọmọ àlè lọ́rin wọ́n pọ̀ mẹ́ ṣebí ibi tí wọ́n ti lọ sọ kọ wèrè táláwọn ń sọ ó kọ ọmọ táláwọn ń sọ ẹ̀rí pọ́mọ ọlọ́rin ni wọ́n wá sọ kọ ọkọ rẹ̀ lọ́rin ni ẹni tí wọ́n wá sọ kọ rẹ̀ ń ní òun àtàwọn ọ̀ràn rẹ̀ náà wọ́n yẹ sí kékeré ńlọrin ẹ máa gbọ́ lọ. ìtànikẹ́ tó bọ́ nínú àládà wa. ẹ̀wọ́n bí ṣe ń bà lọ́rin ló kọjẹ́ nínú àwọn àládà lọ́rin bí kálukú tí máa ń wí náà nù pé tí ó bá ti jẹ́ lọ́rin wọn ò ní gbà fún tí ó bá ti jẹ́ lọ́rin wọn ò ní gbà fún káàrin lẹ́ni tí èsè lọ́rin tí ń bẹ́ nù lọ́rin nínú àwọn àfa gbà lónìí látànáwá wọn èé sọmọ lọ́rin sì gbà fún wọn bọ́sẹ̀ tí pé ìlànà náà wọ́n gbà àánú lọ́wọ́ wọn àní mẹ́ńṣọ̀n kọ tí wọ́n ń pọ́n wọn lédò ní tí wọ́n dẹni ọlánú lọ́rin wọ́n sì ṣe lọ́rin kí n ti pa àwọn bàbá wọn àwọn gẹ́gẹ́ náà làkọ́kọ́ ẹni tó kọ́wọ́ lọ́rin ẹ sì máa wíwí ẹ̀wọ̀n parọ́ mọ́ lọ́rin Ìlọrin ní tiẹ̀ la o Ìlọrin ní tiẹ̀ la lúkọ̀ kan náà ló sì ní tiẹ̀ bí tí Ìlọrin kù sí lọ́bàjẹ́ ní ọ̀dá ni òdodo ọ̀rọ̀ nìyẹn Ìlọrin tòní sì ní kése tàná àti jíjẹ́ ẹ̀ta Ìlọrin tòní ní kése Ìlọrin àná àti jíjẹ́ ẹ̀ta Ìlọrin àná Ìlọrin Amujad Ìlọrin Ashraf àmọ́ Ìlọrin tòní ká fi ẹnu ká dákẹ́ ni. èyí tẹ́ ẹ sọ ń pa wèrè Ọlọ́run yìí kì í ṣe nítorí pọ́jọ́ ọmọ Ìlọrin ni wọ́n fi ń wòran ibi tí Ìlọrin tòní dénú kì í ṣe pé nítorí pọ́jọ́ ọmọ Ìlọrin bí èso ọmọ Ìlọrin kẹrin làwọn tí wọ́n ń ṣe wèrè lórí Facebook tí wọ́n ń ṣe ọmọ Ìlọrin tí wọ́n fi Ìlọrin ṣe ibùgbé wọ́n pọ̀ dáadáa náà àwọn jálàbí burúkú yẹn àwọn ogun wọn tí wọ́n gbé látàwọn ìlú wọn ni wọ́n á fi tẹ̀dó sí Ìlọrin àwọn Ìlọrin wọn lọ sábà wọn
gbogbo àwọn jálàbí kanrin lọrin lónìí tí wọ́n fẹ́ lè fi ẹ̀mí ara wọn wọ́n fẹ́ lè fi ṣòwò wọ́n yé sọmọ lọrin kó wá sí mọ̀ bẹ́ẹ̀ àmọ́ lọrin ó tún wọ́n máa rábàbà wọn náà ni lónìí lọrin òní ni o lọrin òní ni ọlọ́run gbé sọkúsọ ká wá láti ìlú rẹ̀ tí ó ní irú sọkúsọ yìí wá fi yìn wá lu wa wá fẹ́ bọ́ wá fi yìn wá wá fi ìṣekèfèrí sọ́lọ́run wá fi yìn wá ìṣeṣírìkù sọ́lọ́run wá fi yìn wá àwọn nǹkan kí nǹkan lónìí yàtúbùnà ṣàràfà mímọ láṣàràfà fìhì kí ni lọrin fi lápẹlẹ lánàá pátá àwọn haúsá wọn kọ ìyẹn lọrin wọn kọ kéré fi kulli shay'in wọn kọ ìyẹn lọrin kéré níbi kí ni sẹ́ńbi owó ni láà òun dà ní lọrin jọ́nà ṣe dànù mẹ́rin ilẹ̀ ni kí ni lọrin ní tó sọ wá di bàbàrà tó sọ wá dẹni àpọ́nlé tó gbógun fọ́lẹ̀ wa òun lẹ̀sìn àti mọ̀ òun ní ẹ̀sìn àti mọ̀ méjèèjì òun ní méjèèjì lọ́rin ti sọ́nù sẹ́yìn illa man rahima rabbi. ilé náà ń kọ́ mẹ́ta lọ́kàn ìyá náà ń bẹ èyí tẹ́ wí ìrọ̀ lẹ́pa ìyá mẹ́ta lọ́kàn sọmọ lọ́rin inú àwọn tá a sọ pé lọ́rin Ìlọrin tòní ti change síta náà nù kọ́lọ̀ ń jára wọn tí ó dìde nù lọ́rin kọ́lọ̀ ń jára wọn tí ó dìde nù lọ́rin tí wọ́n fọ̀ lùyìí mọ́ rahimallahu tilka al-ayyam as-salifa التي فيها رجل كريم من كرماء البلد أفا شريف الدين تمام كما با شريفي نجونا lu wọn dà má lónìí ogbó bá ní wọ́n ti lé wọn dànù àwọn ọba jọ́nà lọ́hùn àwọn aláṣẹ jọ́nà àwọn onímọ̀ jọ́nà àwọn ìmáàmù jọ́nà àwọn àfáà jọ́nà ayiduna ọkàn nípa wọn kún wọn ta ló tọ́bẹ̀ tí ó jáde máa sòdó lónìí tara rọrí kù àmọ́ àbí ọ̀rọ̀ ọlọ́rin pẹ̀lẹ́pẹ̀lẹ́ èso ọmọ ọlọ́rin ẹ̀yìn ìlú ló sì lọ kọ́lẹ̀ sí ayé sì ti change owó ara rẹ̀ ralẹ̀ kò ní tó wọ́n máa ṣe mẹ́nu mistake táwọn àgbàlagbà bá ṣe táwọn bàbá bá ṣe àwọn tí wọ́n ń talẹ̀ wọ́n secure rẹ̀ pé ìlú mùsùlùmí ni ìlú ìsìlámù ni bó ni ó ṣe ní padà di nǹkan míì kan ti wá kó àwọn nǹkan kan ti kó àwọn nǹkan kalẹ̀ pọ̀ tó bá fẹ́ ralẹ̀ lọ́rin ọ̀tọ̀ ọ̀bọ̀wé oníkọ́rù nǹkan báyìí ń bẹ̀ oníkọ́rù nǹkan báyìí ń bẹ̀ kí wọ́n tó tají ọjọ́ ti lọ ó ti wá ara lẹ̀ ó ti gba sí ọ̀fù ó ti gba kíníkan lọ́dọ̀ ìjọba lórí ilẹ̀ rẹ̀ tọ́ra ọkọ̀ akọ́ mọ́sálásí síbẹ̀ ọkọ̀ chọ́ọ̀chì síbẹ̀ ọkọ̀ ilé àwo síbẹ̀ kí ni aláàrọ̀ wọ́n sì lọ́wọ́ fún mọ́ràn ó sì lóhun ọgbà kí ni kí wọ́n pa ni. èyí tẹ̀yìn gan ṣe ojú mẹ́ta lọ́kàn lọ babalágbára omi èyí tẹ̀yìn ṣe gangan nínú ọ̀rọ̀ yín tí ń jáde nínú ọ̀rọ̀ yín àti wáyé àti sẹ́yìn ó pọ̀ ju mẹ́ta lọ́kàn lọ kí ni ìyàtọ̀ ẹ̀yin àtàwọn tẹ̀yìn wì wọ́n fà kò sí yàtọ̀ àwọn àbíta yẹn fi wọ́n lẹ̀ sáwọn ọlọ́run Islam yẹn ṣe bá Islam yẹn ṣe pé ẹ fi wọ́n lẹ̀ sẹ́yìn lọ́lọ́run ni rárá Islam ni tó bá ń kọ́ fẹ́ jẹ́ mùsùlùmí gbé tó ń ti wá kárí nazinuhu bi zinati din wa nanzuru ilayhi bi ayni sharia kí ló fi ọlọ́run sọ ń parẹ̀ díàwó àti burhanakum in kuntum sadiqin ẹgbẹ́ wa ẹjárí kí náà sọ fáwọn RMQK kí náà sọ fún wọn láti jọ yìí ẹ jáde wá dìfẹ́ǹdì àkídà yín ẹni ẹsẹ̀ mọ̀ ẹni ẹsẹ̀ ẹsẹ̀ ẹ bọ́ sí kúrò aláwọ̀ ẹ já papọ̀ mọ́ sàájà ìsàájà ẹ já papọ̀ mọ́ náà àtẹ́ná ẹ ń kó nǹkan kí nǹkan sínú ẹ̀ ẹ sì ní ìsọ̀rọ̀ ẹ̀sìn ẹ sì wọnú Kùránì wa ẹ ń tú sí ẹ̀ ẹ sì ní ìsọ̀rọ̀ ẹ̀sìn ẹ lọ́rọ̀ ọmọ ní ẹ ń kọ Kùránì lórí ẹ ń kọ àdísì lórí ẹ ń sàwúfù ẹ ń chẹ́ǹjì gbogbo àwọn ususu dín wọn mọ̀ bùnà ẹ ń chẹ́ǹjì ẹ̀ ẹ sì ní ìsọ̀rọ̀ ẹ̀sìn níta ń sọ fún wọn nìyẹn ẹ àjòkó àlìjànú ni kìí sàlìjànú kìíní kan ni òkè àwa kan ní àwọn tẹ́ ń pè yìí ó kọ àlìjànú ni kìí sí babalágbára omi yìí nìkan aláwọn kan náà tí wọ́n dìde káàkiri ìlú kọ̀ọ̀kan táwọn náà ní kìí ṣe àlìjànú ni wọ́n màláìkà ni wọ́n àti gbọ́ àmọ́ wàá dún pé kìí ṣe màláìkà ni wọ́n àlìjànú làwọn tẹ́ ń pè kódà kọjá àwọn màláìkà lẹ́sẹ̀ wá ń pè kan ẹ ti di kèfèrí pẹ̀lú ẹ ti di kèfèrí pẹ̀lú tẹ́ ń pè yìí hatta law kanu malaikatan kọjá àwọn màláíkà lẹ́ ń pè ẹ ti di kèfèrí nítorí àwọn oníwínú à ń kó tẹbá àwọn màláíkà ni wọ́n ẹmú ẹ̀rí wá ẹmẹ́rí wá bóyá náà Kùránì ẹmẹ́rí wá àtúnrọ̀ àwọn RMQK àtúnrọ̀ wọn dò ní àtẹ̀yìn supporters wọn látòrí bàbá alágbára omi bàbá àsàlẹ̀ àwọn RMQK bàbá alágbára omi bàbá àsàlẹ̀ wọn àpèyìn ó wà wá náà ká bá yín ṣe ẹmẹ́rí tẹ́ ń ṣe yí wá nínú Al-Qur'ani ẹ mú wá nínú àdíìsì
ẹ mú wá. Òpùrọ́ lẹ́ni tó bá lóun rí màláíkà, òpùrọ́ ni. Tó bá lọ rí fún orí inú, àmọ́ tó bá lọ fún ọ lẹ́sìn òdodo wá kọ́ ní mímọ̀ kan, òpùrọ́ ni ọ́. Òpùrọ́ ni ọ́. Tẹ́yẹ bá wá sọ òpùrọ́ jáde wá prove wa wrong, bẹ́ẹ̀rí rẹ̀ wá. Àwọn èèyàn láti gbà yín náà wọ́n ti ń pè yín ẹ jáde wá o, ẹ wá defend àkídà yín, ẹ jáde. Alùsùn náà ń pè yín, Èṣù fi ń pè yín. Àwọn àgbàlagbà tó bá dé ń kálukú ní pè yín, ẹ jáde wá, ẹ jẹ́ wa yóò rí ń tẹ̀ ń ṣe. Wọ́n kàn ní mẹ́lẹ́. Tẹbí tí wọ́n ní tíkìní kan wá, Yorùbá ní tíkìní kan bá dáyẹ̀ lójú ẹ̀ fi dárí ni. If truly what you people are propagating is knowledge, ẹ jáde wá defend it. So ma hide under pé knowledge ni o, knowledge kì í sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ ń tọ́ bá kídà mùsùlùmí. Ẹ wo ní orin àwọn kírísítẹ́nì lọ, ẹ̀ ń lọ twist ráìmù wọn. Ẹ fi ń kọrin ẹ̀ ń gbé kéwú síbẹ̀, wọ́n jọ mùsùlùmí ojú bẹ́ẹ̀ orin yìí, wọ́n dùn orin àwọn kírísítẹ́nì, wọ́n lọ gbé wọ́n fọ́ọ̀mù ẹ̀ tó bá ti máa rúdù kéwú yóò ti bẹ́ẹ̀ tó wọ́n ṣe. Àbáyé wá jáde yóò mọ̀ sọ̀rọ̀ sáwọn yóò mọ̀ sọ̀rọ̀ sí ọ̀rọ̀. Gbogbo wa mara wa. Ẹ̀yin wo lẹ mara yín? Ẹ clear rẹ̀ sẹ́yìn àtàwọn RMQK àbí gbogbo ẹ̀ àbẹ́yìn náà ti wà nù àwọn ẹja mọ́ ní tẹ́ẹ̀ máa ti tẹ́ mara yín bẹ̀. Ẹ̀yin àtàwọn wo? Ó ní wá kan. Ìyá lè fi bọ́ sọ bàbá bá jùlọ àdábì. Àké ní sàlẹ̀ wọn. Àbẹ̀bẹ̀ gbé bàbá lọ sí ọ̀sẹ̀ ọ̀gbìn. Àké sàlẹ̀ bàbá bá jùlọ àdábì báyìí. Ìyá àti sẹ́wọ̀n oṣù wòlíì náà tí ó dìde tí ò ní dábẹ́kúta. Ẹ máa tanra yín. Ẹ máa tanra yín. Àwọn ọmọ tẹ́lẹ̀ fi wọn wòlíì ọlọ́lọ́mọ wòlíì. Ẹni rere tó bá súwárí láyé. So àmọ́ wòlíì ìlú tẹ́yìn gbogbo mùsùlùmí náà wòlíì. Gbogbo mùsùlùmí òní wòlíì. Illa man aba. Àfẹn tó bá yọra rẹ̀ kúrò nù jẹ́ wòlíì Ọlọ́run lókù. Máa kírun máa gbààwẹ̀. Ìjẹ́ wòlíì òní ọmọ láṣìṣe. Ìjẹ́ wòlíì òní ọmọ dẹ́ṣẹ̀. So ọba ní wòlíì ni wọ́n àgbà. Kò sí wòlíì kan tí ò dé ká máa ka ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù lọ tí ó sì tóbi ní wọ́n dábẹ́kúta. Fáfá wa dábẹ́kúta wọn ò ní mí nì. Pé wọ́n sùn sábẹ́kúta wọn ò ní mí nì. Àbẹ́kúta wa jẹ́ ìlú àpọ́nlé ni bàbá wa fi wá sùn síbẹ̀. So àwọn tó wá jẹ́ ni Ọlọ́run tó jẹ́ ni Ọlọ́run bí ti Sheikh Tajul Adabi àtàwọn tí Sheikh Tajul Adabi kan gbà fún pé àwọn ẹni yìí jù mí lọ tí wọ́n sùn sábẹ́kúta ńkọ́. Àwọn ọ̀rọ̀ tán kan sọ káàkiri ẹ̀ máa he àfáàndá sábẹ́kúta làfáàndá wa kú sí. Àwọn kan kò sí kéré kan àwọn àlè má dábẹ́kúta mọ àṣírí tí ń bẹ́ẹ̀ di má dábẹ́kúta àwọn ará lọ́nà. Torí wọ́n mọ̀ pé bẹ̀lẹ̀ bọ́ pọ̀ sí kò sẹ́bọ̀ ńlọrin àwọn àfáà yẹn jáde láti lọ pé àwọn yẹn sójú ọ̀nà tọ́lọ́run kí ẹ ṣe bàbá Tajul Adabi nìkan lọ jáde. Bàbá wa Yahya Sufyan ìmọ̀ ọmọ ẹ lọ béèrè wọn sálẹ̀ àlùkò nílé ayẹnà gbogbo ọ̀nà àti bàbá wọn Sufyan àti bàbá wọn Yahya àwọn méjèèjì Ìkìrun wọn kú sí ọ̀nà Ìkìrun wọ́n ṣe dáwà lọ Ìkìrun kankan sorry Ìrágbìjí gbogbo Ìkìrun yẹn gbogbo àdà àgbà nǹkan Ìkirè gbogbo àwọn bẹ̀yẹn Iléṣà gbogbo bẹ̀yẹn ni wọ́n ṣe dáwà lọ tún òpó mẹ́. Kí là ń wí àmọ́ báwo ní gúgúrú ẹ lọ béèrè wọn ní Èkìtì àwọn náà ga umbrella ẹ̀sìn síbẹ̀ lọ béèrè lọ́wọ́ ẹni bọ́ọ̀dì tí wọ́n jọ máa dún wọn pẹ́ méjì. Kí là ń wí bàbá oní gúgúrú kan náà ilé wọn àti ilé Sàlátì báyìí ẹ̀yìn wọn kọjú náà wáyé ni. Bàbá Tajul Adabi l'Abẹ́òkúta àwọn ẹlòmíì tún lọ bí lọ ní sẹ́ńsẹ́ nìyẹn. Sì múra pé kìnnì kan Abẹ́òkúta ẹ máa tanra yín. Bàbá ṣe ìbáradà gbogbo àwọn ọ̀rọ̀ tí ó ti jẹ́ pápá gbalagbà ní sọ̀rọ̀ yìí ẹja fún yín léyìí. Wọ́n tànà sálọ̀ ọkọ̀ kéwùn bẹ́ẹ̀ wọ́n náà lọ tànà iná kíní bẹ̀ l'Abẹ́òkúta iná ẹ̀bọ àbínú ọ̀sà àbínú mímọ̀ ẹ̀sọ̀ àfáà tí Adama lọ kéwùn lọ́dọ̀ wọn l'Abẹ́òkúta kéde pé ọkọ̀ wọn lẹ́sìn Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ̀sọ̀ àfáà tí Tajul Adabi lọ tọ́lọ̀ kéwùn l'Abẹ́òkúta kéde pé wọ́n kọ́ ọmọ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ lẹ́sìn Ọlọ́run olùmọ̀ Abẹ́òkúta ọmọ Abẹ́òkúta mọ̀ pé ìlú Abẹ́òkúta wọn ni wọ́n mọ̀ pé bí tí kúfùrù pọ̀ sínú ebí wọn ni ò tán lára àwọn ará bẹ̀rẹ̀ sí tẹ́ gbogbo ìjọba jáde náà àfáà bẹ̀ báyìí fọwọ́ polówó ẹbọ àfàwọn kọ̀ọ̀kan tá a yóò kọ́ wọn tá a mọ̀ wọn àwọn èèyàn dáadáa lẹ́yìn wọ́n dúró bọ́lọ̀ tí wọ́n dú. Abẹ́òkúta wọn náà lẹ ti yọ RMQK
Abẹ́òkúta náà ni Musa Taru náà ti ń jáde àtàwọn tó dàbí tiẹ̀ láwọn sọkúsọ wọ́n bẹ̀ sọ́nà ọba jẹ́. Wọ́n máa ranjú wọn òsì kalẹ̀ wọ́n ti mú tí yó àwọn tẹ́sùbà wèrè wọ́n lọ ọmọ wọn ti àwọn èèyàn lọ́nà. Irú àwọn èyí àwọn àfáà lọrin tòní láwọn tí wọ́n láwọn jẹ́ àfáà lọrin tòní tí wọ́n ń pe àwọn ológo lọrin tòní. Irú àwọn èyí ni wọ́n máa pè wá kìí sáwọn ẹgbẹ́ tí wọ́n ń pe àwọn ológo lọrin ní báwí mo lè báwọn náà wí o tó bá jẹ páwọn tó máa wùwà tí fi bá wọn wí àmọ́ kìí sáwọn tí mo mí làwọn àfáà tí wọ́n jọ jẹ́ kankan náà tí wọ́n máa pe àwọn lọ́rẹ̀ẹ́ lórí fíìdì lórí pápá ẹ̀sìn. Ọmọ ní ẹ̀mú Sátánì yìí kankan ní kìnìkan irú wo ni irú kèfèrí tara rẹ̀. Ẹ máa pọ́n jẹ́bẹ̀ lákìsá àwọn bàbá wo ṣe báwọn ni. Àgbàlagbà ẹ̀ ṣe ń bá lọrin ló kọjá ẹ̀ ṣe ń dójú ti lọrin. Níbi àìfẹ́ kan sí ẹ̀sìn. Kí làwọn bá ilé tó báwọn ni sí gbogbo nǹkan lọ́wọ́ ṣe fún wọn. Gbogbo nǹkan. Wọ́n táwa kálá lọ láì fọwọ́ hasbuhu. Ẹ̀ ń bá lọrin ló kọjá. Ẹ̀ ń dá lọrin ló kọrú. Ẹ̀ ń pa lọrin ló kọdà. Ọlọ́run bí yín sí àwọn àbátẹ̀ ń change yín ló bí yín. Àbáyẹ mọ́tẹ́ ń wí pẹ̀lú tẹ́sẹ̀ sọ yìí. Ṣé sí kàlámọ́ lọ kọ́kọ́ ní Abẹ́òkúta ni? Ẹ sọ àfá àwọn ẹyọ kan tó wá láti Abẹ́òkúta. Wọ́n lọ kọ́ àwọn èèyàn lẹ́sìn Ọlọ́run. Èkó àwọn èèyàn ti pọ̀ àfá àti pọ̀ lẹ́kọ̀ọ́ náà. Ìbàdàn ó kún fún àfá ni. Kí ló fẹ́ lọ kọ́ wọn ní Ìbàdàn? Ẹ̀sìn wọn mọ̀ ń bẹ̀ ni àbí kí wọn mọ̀ ń bẹ̀? Ìsìnkú kí wọn lẹ́kọ́ pọ́lọ̀ ti Ìbàdàn ni ẹ. Kí ló fẹ́ lọ kọ́ wọn bẹ̀? Sọ́sọ̀gbò ni ọ̀la àfá ni. Bẹ́ẹ̀ wọ́n ṣe pọ̀ tó mẹ́ àfá náà wà ń bẹ̀. Sọ́jọ́ ni ọ̀la àfá ni kẹrin àwọn àfá ni wọ́n yọ ń bẹ̀. Ká tó máa ríro àwọn àbá kí ó gba góòdù lónìí táwọn tẹ̀sẹ̀ bọ̀sẹ̀. Àmọ́ ìdí wọ́n fẹ́ ṣe Òṣokolo ní àbí Ọ̀sàkálá méjèèjì wọ́n ń dà pọ̀ ni humanity kankan ò yí àwọn tiwọn. Àṣẹ ìgbọ́pọ́n láwọn làwọn fẹ́ jẹ́ ìmọ̀mọ́ ní sọ Ọlọ́run kò ní fún yín jẹ. Torí bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ lọ dẹ̀sán Ọlọ́run ni. Àtàwọn olùmọ̀ wọn wà kóra wọn jọ. Àwọn àfá àgbàlódé pẹ̀lú agbádá yẹriyẹri dẹ̀sán Ọlọ́run ọba jẹ́. Ẹ̀sọ́ tẹ́yìn wá l'Abẹ́òkúta àti mọ̀ntẹ́ wà lọ́kọ́dà bẹ́ẹ̀ sọ. Mo kọjá yín ọ̀tà mọ́ ẹ fẹ́ lọ́dà RMQK ẹ lọ. Àfáàndá láàfà l'Abẹ́òkúta ni ẹ jíwé àfáàndá tọ́tọ́ àfáàndá lọ kọ́ wọn kéwú bẹ́ẹ̀ ni. Ti àmúra àfáàndá òdẹ́tọ̀ lọ́rin òdẹ́tọ̀ mọ́nà kọ́ wọn kéwú ni. Ṣógun ni wọ́n wá lọ́bẹ̀ ní ẹ̀sọ́ tí ń bẹ l'Abẹ́òkúta tààrà lọ́rin wá lọ́bẹ̀ ń tààrà lọ́rin lọ sí bẹ́ kéwù ni wọ́n lọ kọ́ wọn ẹ proof wa rọ́ngì ká kọ́ àwọn tí wọ́n kọ́ jáde ó kọ́ wọn ká kó wọn jáde fún yín àtàwọn sí Ọlọ́run tí wọ́n sí ń bẹ̀ Abẹ́òkúta tẹ́yìn wálẹ̀ lọ yìí ẹ̀sọ́ bí tẹ́ lọ́mẹ̀ ẹ̀já mọ̀ omi ti gbẹ ẹ lọ bomi mi omi gbẹ o. Tí ìkànnì tí wọ́n ṣe ẹ̀jẹ̀ tó bá ti wúwá ẹ mẹ́jẹ̀ ká tẹ̀ mọ́ kọ́kọ́ fojú nǹkan ẹ jẹ́ àkọ́kọ́ kó ìlera kìíní iná bọ́s pé ẹ jẹ́ ká kọ́kọ́ tẹ̀ yẹ́rù ná. Ojú ìǹkarù àwọn ọmọ bí tẹ́ ti rú kéwé léyìn ojú ìǹkarù kọ́ bí ìǹkárá ni kẹ́kẹ́ mójútó ẹ̀ mójútó kí n wàhálà ní ti bàbá ẹ̀ ẹ̀yìn Ìlọrin ti bàbá alágbára omi ò ní jù bá ń lọ lónìí kí bàbá wọn sọ́ra rẹ̀. So sẹ́rù pé ìgbà tí ẹ dákọ̀ mi pẹ̀lú wọ́n sẹ́ndì kí ní tẹ́sẹ̀ sí mi tẹ́yìn sọ pé àbáyára kìlọ̀ fún wọn o bí wọ́n bá pè wá ń tòótọ́ tó máa ní agbẹnu agbẹnu kú mẹ́ ẹ ti gbọ́dọ̀ báwọn nìsín àmọ́ kí ni wọ́n fẹ́ sí wọ́n ní ká mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn ní tí ò yé yín náà àwọn afáwà never wọn ní ever sọ pé stop ọ̀rọ̀ ẹ̀sìn ìgbà tí èyí ti ń lọ ńjọ́ sí tí wọ́n ní kí kálukú má dá sí o ẹlòmí lọ tánu wọ́n ní kíní kan alábòsí ni wọ́n ní kí wọ́n má dá sọ́rọ̀ àdó wọ́n ní kí wọ́n ṣe kíní kan nǹkan kìí ṣe yìí ni wọ́n sì ń wí ọ̀tọ̀ ní tí wọ́n wí ọ̀tọ̀ ní tá à ń wí wọ́n sì ní kí kálukú dákẹ́ bí ọ̀rọ̀ tí ń lọ́jọ́ kó wá sì dákẹ́. Àmọ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn wọn lè ní adákẹ́ eléyìí ò ní èyí ń sọ fún yín kẹ́ ẹ lè mọ ní wọn lè ní adákẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní àlọ́ wọn ní ká wá kọ́ ẹ̀sìn ní abá tí wá jáde táwọn ní a máa lọ tàn mọ́ ká mọ̀ pẹ̀rẹ̀ yẹn sójú ọ̀nà tọ́lọ́run àwa a rí yín pé ẹ fẹ́ kó àwọn èèyàn lọ síbi tó tún ju omi tí yín tẹ̀ fi ń ṣì àwọn èèyàn lọ́nà omi tẹ̀ fi ń ṣì àwọn èèyàn lọ́nà ẹ fẹ́ kọ́ àwọn èèyàn lọ síbòmíì
omi inú gbáǹtí ẹ wá fẹ́ kó wọn sínú omi odò àwa dìde ẹ wá ń tọ́kẹ́ ẹ tọ́ta kiri ká ẹ tọ́kẹ́ ká ẹ ti gbá ẹ ta ẹ ká àwọn ọmọ jáde àwọn ọmọ náà ẹ kó wọn jáde kárí àmọ́ntàbí lọ́wọ́ àwọn ọmọ yẹn o ẹ kó wọn jáde afẹ́rí àwọn olè ń fọmọ dẹ́rùbà àwọn ọmọ òun náà dà àwọn ọmọ òun náà dà ẹ kó wọn jáde ẹ dà dánmọ̀ nánú ànfúsànà lanakhrujanna alaykum bidunudin la qibala lakum biha. àwọn ẹbí ní máa sọ̀rọ̀ àwọn tí ọ̀sẹ̀ wa tó wá báyìí láwà kó jáde ẹ̀yin gẹ́gẹ́ àwọn ọmọ yín tó máa ń sọ̀rọ̀ ohun sì ní wọn náà ebú bẹ́ẹ̀ tí náà ebú ìmọ̀ ni wọ́n mọ̀ náà àwọn ọmọ yìí tó bá lè dákùrá ní kanú wọn ẹ̀yin ọmọ ẹ̀ka bọ́lọ́hun ò ti wí èyí ń gbò tó yín léèbú èyí ń gbò tó yín lẹ́ni tó ka yín lẹ́nu kò kùránì ẹ̀ mọ̀ ká kùránì kakùkà àwọn ọmọ yín náà ó gbé àwọn ọmọ kan náà wọn kò gbé kan ẹ máa bú lọrin ẹ máa bú ẹ̀sìn Ọlọ́run ẹ máa ní káwọn èèyàn dákẹ́ ẹ jẹ́ lọ ṣẹṣẹ mẹdọ kó wá sí ń bá yín wọ́n bá yín ní sísọ wọ́n bá yín ní kíkọ tó ń tirẹ̀ ẹ̀jáwó ta ni yín gan níbi ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn arẹ́sọ̀rọ̀ ayé ní bàbàrà ayé ti kọjá gbogbo bí tẹ́ ìjòkó sí wọn ẹ jẹ́ kó mẹ́kẹ́ tí àgádẹ́rẹ́ lọ kẹ́ lọlé tí ẹ bá fún ìjọ ni mo fún ìmọ̀nà ẹ wọlé kẹ́ fún nàkan so la'allahu yufidukum fi dunyakum wa ukhrakum kìí ṣe yìí tẹ́ ń ṣe yìí kó wá ń yas'una sa'yan hasitha liyanalu rahmatillah bidukhulihim aljanna aw binayli mardatihi subhanahu wa ta'ala àwọn múra tàì múra gbogbo ọ̀nà tó sì àwọn èèyàn lọ́nà tó òfin nílànà Ọlọ́run lẹ́mọ̀ pé àwọn èèyàn sí lam yakhruju min famikum qat illa su ní dáadáa kan tẹ́pẹ́ àwọn èèyàn sí àfàìdá iná níbi ìbàjẹ́ láti báyìí níbi tẹ̀m̀bẹ̀lẹ̀kún láti báyìí níbi ọ̀tẹ̀ láti báyìí níbi kéta láti báyìí dọ̀gínà hekidu gbogbo ẹ̀ kaminun fi anfusikum fi qulubikum fi sudurikum gbogbo hadhihi al-amrad al-qatila al-amrad al-fasida kulluha dafina fi sudurik ẹ máa hà dáadáa àwọn èèyàn ẹ máa kàwá fún àwọn èèyàn kìlọ̀ fún kíníkan ẹni bá ti ní kíníkan ẹni tí ó bá ti ní kíníkan adúpẹ́ tàwa sẹ́yìn níbi tá ẹni tá fi sùn táwọn fẹ̀yìn sùn gbogbo wọn yín sínú ilé kí àwa sùnmùrà wà láàánú nǹkan lórí tí wọ́n mọ̀ yín bẹ́ àwọn máa fáyín náà kẹ́ ń búnjó níhun abẹ́ ẹ̀bú wọn ẹ̀kọ́ nílé àfáyín ẹ̀bú wọn ẹ̀yin ọmọ lọ́rin ẹ̀yin afọ́ àwáyé ẹ̀sẹ̀ ọmọ lọ́rin ẹ̀yin bàbá wa lọ́rin ẹ̀yin lárí bára ẹ̀yin ní هذه دعوة من ابن بر أو ابن محب لبلده العزيز أن انزجروا أبناءكم من هذه الغوغاءات والضلالات وهوى النفس الدعوة قدا ومن يدعوة قدا إن بابا الدعوة قدا وين لغبة تلوني جاين لغون Majidu luni, Sharafu luni, Izu luni, tó jẹ́yìn lógún. Pẹ̀pẹ̀ àwa ọmọ yẹn pẹ̀ gbogbo wa ẹ̀rẹ́ ìjọra mílẹ̀. Ló ti ń bàjẹ́ lọ. Àti ń yọ gbogbo Sharafi lọ́rìn. 100% táwọn bàbá wọn sí kalẹ̀, tí wọ́n sí kalẹ̀. Láàrin ara wa lẹ́ẹ̀mọ̀ rò pé bàbá abẹ́yìn Obama kò ju 20% lọ́mọ, bọ́bá tó bẹ́ẹ̀. Kò ju 20% lọ máa bá tó bẹ́ẹ̀. Dáadé àwọn àmájídì wa àti ń wó lọ́lẹ̀ tó àwọn tí ó tó nǹkan là ń pè ní nǹkan àti bàbára ayé atharina dunya atarakina al-akhirah àti gbójúlé àti gbó agbára lé àti fẹ́ àti gbẹ́mi lé ní táwọn àwọn bàbá wa bá ń pariwo àwọn àgbàlagbà lónìí wípé àwọn àgbàlagbà yes àwọn àgbàlagbà rí lánàá kí ló hàdà gbogbo àwọn bàbá wa ní ìsáyàfí àwọn bàbá wa ní tí wọ́n dú pẹ̀lú òdodo àtẹ̀sìn ara wọn tí náà bàbá wa náà táwọn náà tọ́ pé àyè dúó déédéé wọn àìdúró sí tọ́ yẹ kí wọ́n dúró sí ni tàyè mọ́ ní kìí ṣe pé wọ́n máa ṣe lidhalika na'dhuruhum فيما وقعوا فيه من الأخطاء والزلات أسأل الله أن يغفر لهم وأن يعفو عنهم pọ́sí kọ́lá wọn foríjì wọn ṣùgbọ́n kí n ta wá tó ní èyí ọmọ ẹgbẹ́ RMQK tí wọ́n ń pè níjọba ajálàbí àbí kí ni wọ́n ń pè
lẹ́yìn tó yẹ tí lọrin tó yẹ pé lọrin tà náà ni kò ní lè jáde fún ọdún kan pé ha àṣekẹ́bẹ̀ rí ni ẹ̀ tó yẹ pé tó bá kú lónìí kò yẹ kí wọ́n sin mùsùlùmí kò yẹ kó sin tí wọ́n tó yẹ kí gbogbo lọ́rọ̀ mọ̀ sáfún òun lẹ́mọ̀ tó ń pè láàrin àwùjọ láwọn MC tó ń kì tí wọ́n tó ń yìn tí wọ́n tó ń sà tí wọ́n ní wọn kò sí tí wọ́n sọ ń parẹ́ àtúndí fídíò kan tí wọ́n tó ń yìn tí wọ́n ń sa irú lọ́rin ìwò gan la wà bàbá yìí the funnest part of it ẹ̀yin bàbá wa gbọ́dọ̀ lọ́rin lọ àwọn tí wọ́n wá sọ pé ìwọ wọn lọlé kò sí lọrin mọ́ àwọn àgbàlagbà àwọn náà tún wé láwà níbẹ̀ láti tún dákẹ́ tún rẹ́rìn sí kó la wọn lọ àbáwí ẹni wọn hẹ́tì lọrin wọn hẹ́tì lọrin Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim tó bá jẹ́ pé bọ́nà ń sẹ́ lọrin àgbàgbà àgbàlagbà tí wọ́n wà wọn ní wà lọrin tọ́rẹ́ ẹ̀mẹ́bọ̀ ọ̀hún ṣe má ṣe ń dáwọn àkàtúrí ẹ̀ fi lé àtọ̀ náà lẹ̀ استوطنوا تلك البلدة استوطنوها حبا لها وأصحابها تنقل فيليا تونالي كوان موا أسرع دي لوري وان باغو بيبي لé wọ́n para rẹ̀ wọ́n pa tan ara wọn rẹ̀ حبا للدين torí verse kan ni wala kata wọn kan ni wala gbon pa wọn àwọn tí ó lè fílíà tọ́nálẹ̀ nítorí bí wọ́n ṣe jẹ́ láàrin ìlú wọ́n kó wàlú wọ́n akéwu pẹ̀lú agbára wọ́n padà sílé wọ́n pa àwọn sójú ọ̀nà tọ́lọ́run wọ́n gba ẹbọ wọ́n gba àwọn kọ̀ọ̀kan tó kù tí wọ́n rí gbà àwọn yìí ń kọ́ni lọ partner pẹ̀lú lẹ́nì wọ́n ń bọ́ lọ́wọ́ yín ọmọ Ìlọrin wọ́n ń betí lọ́wọ́ yín ọmọ Ìlọrin wọ́n ń bójú lọ́wọ́ yín ọmọ Ìlọrin wọ́n ń bọ́yàn lọ́wọ́ yín èèyàn ọmọ Ìlọrin ìgbà àṣẹ jẹ́ gbogbo gbà wọ́n tún lẹ́ ń gbé lọ́wọ́ àti kẹ́ tó bẹ̀rẹ̀ wá sí wọn lẹ́ gbé jáde nínú ke àwọn ọmọ kéwọ́ dúró lẹ́gbẹ̀ẹ́ yín báyìí ẹ máa jẹ́ kún lè gbádùn ọ̀rọ̀ yín ìdí náà gbádùn yín àti múnkárò àti nàkírù ẹ jẹ́ òfòyà kí ni tá ń bá káàkiri ẹ pè wá pé bàbá wa ẹ pè àwọn ọmọ Ìlọrin tí wọ́n ń gbàlújẹ́ yìí bísímìlì wáàs àfẹsẹ̀ wáàs náà ni àwọn ògo àwọn wà ní èso ògo àwọn wo ní èso ògo ya kauma ahamada majidukum qur'anukum ya kauma alimi ya kauma alimi majidukum qur'anukum ẹ̀yin ọmọ Ìlọrin ẹ̀yin ọmọ ṣe alimi ọkùnrin yín ẹ̀yin ọmọ ṣe alimi obìnrin yín ẹ̀yin ọmọ ṣe alimi lọ́lá àánú wa majidukum qur'anukum majidukum majidi wa sharafi wa izu wa alqur'ani ni kí náà bá wá fi dé èèyàn kí wọ́n fi lọ́lá kí náà wá fi ń jó ní wọn àwọn fa bàbá wọn àfá ndásálátí àfá sàrùmí àfá àgbá àfá àgbọ̀n wọ́n àfá tukuti wọ́n àfá bàrùbá wọ́n àfá gbogbo àwọn bátà máa kàwọn àwọn ọmọ wọ́n lè ká ọkọ̀ tiwa náà lọ́la béèrè lọ́wọ́ ara rẹ̀ wọ RMTK àti wo olórin wọn tani ọgbọ́n àtàkọ́ wá dìbọ́ǹkì ọ̀rọ̀ láti ẹ̀ tó dìbọ́ǹkì ó tún pépè sórí kíní ọlọ́lọ́fin wá fọ́lọ́wà ní múra ẹ̀kẹ́ àmọ̀ súnmọ́ wọn gbọ́ lè sùn kọ́ méjì mí náà lè sùn kí méjì níjọ́ tí bá sùn kí n bá jí èsì ẹnì kankan lọ́pàá mi ikú Ọlọ́run ni ìsìn ní kú nìsín wọ́n tó bá ní kú lọ́wọ́ máa ń so lọ́rùn ìní kú Ìlọrin yóò fọ̀ mọ́ òkè kò béèrè bẹ́ẹ̀ làwọn àgbàlagbà wọn ni ẹjá yíra padà Ìlọrin ẹjá yíra padà ẹjá padà síbi Ọlọ́run ti sọlá fún wa kìí ṣe bí owó tẹ́ńkálukú wa ń kójọ yìí wọ́n sọ lé ẹnìkan náà ń jò ní wọ́n lọ́wọ́ ti 1 billion àfà kò ní tí ń gbé kò ní tí ń fà kò ní lè kéwú kò ní sùkúlù kò ní lè ṣe búrẹ́dì kò ní lè ṣe adìẹ kò ní gbá kò lágbọ́n ó sì kọ́lé 1 billion níbo ló ti rí wọ́n lọ sọ jálàbí náà ni àwọn àfà lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n sì lọ́nu lé ọlọ́sàdúrà aráwìn láwà ní àwọn alárìkí ń bà èyí ṣe tó yẹ fáwọn tí wọ́n ń gbìyànjú mímọ̀ wọn pàtàkì lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn lónìí àfàwọn olówó ó jí ni ó kó ni wọ́n padà ká ọkọ̀ yín ẹ bá ọkọ̀ ọ̀hún jẹ́ ní wọ́n bá ti bá erí lọ́wọ́ kan àwọn ọmọ yín ní ọ̀hún lẹ́dàá mọ̀ tó kọ̀ yín bàjẹ́ dálìkì àmọ̀ kó kọ̀ yín bàjẹ́ ìgbà wọn láyé tó dáa mọ̀ Ọlọ́run ló ṣàánú wa Ọlọ́run ló ṣàánú wa ẹ wo ọmọ tó gé erí ń jò ní tí kò ti bá lọ ní ọkọ̀ jẹ́
èso kò lọrin ló ti wá jìdòjìdò nù lọrin ẹ ló ti wá ilé kéwú kan náà ló sì lọ àwọn àfáà kan náà wọ́n sì kọ́ àwọn òbí kan náà wọ́n sì bí àdúgbò kan náà ló sì wà fóun nìkan ní bẹ́ẹ̀ sákọ̀ọ́kọ́ panu ẹ máa lọ mísìn o gbé bọ́tù síta mísìn o àwọn ọmọ yìí náà wọ́n gbé wọn wọ́n wá wérí wọn níbi tí wọ́n wà lọ àfi lọ́rin àti Ìbàdàn àwọn méjèèjì àṣẹ àwọn méjèèjì nílùú mímọ́ àwọn méjèèjì wọ́n tó jẹ́ mímọ́ pín erí wọ́n jọ pín erí wọ́n pín tan wọ́n pín tí wọ́n pín ẹsẹ̀ gbogbo nǹkan lẹ́ ń pín ẹ̀bẹ̀rù Ọlọ́run gbẹ̀yìn àfáwọn yìí bẹ̀rù Ọlọ́run ọlọ́run ní bismillahir rahmanir rahim ọlọ́run ní alam ya'ni lilladhina amanu an takhsha qulubuhum li dhikrillah ọlọ́run ní alam ya'ni tí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kò tó ń wà sí ni ọlọ́run ní alam ya'ni yani alam yahin yani alam ya'ti waqtuhu tí àsìkò rẹ̀ ò tí ì dé báyìí àsìkò kíni fáwọn wo ọlọ́run lilladhina amanu fáwọn mùmínì fáwọn ọmọ ọlọ́rin àsìkò rẹ̀ ò tí ì tó ní gbogbo ẹ̀yin bàbá wa IDPU àsìkò rẹ̀ ò tí ì tó báyìí èyí máa ṣára ulama àsìkò rẹ̀ ò tí ì tó báyìí ẹ̀yin tí ogun olórin tó pàtàkì lọ́kàn yìí lọ́n sí ò tí ì tó ní an takhsha qulubuhum li dhikrillah wà sí tẹ̀ ń ṣe kó wúlò lára yín àsìkò wọn ò tí ì tó táwọn bàbá yín tí wọ́n ṣe kalẹ̀ àsìkò ò tí ì tó kó wúlò wa ma nazzala minal haqqi àtàwọn òdodo táwọn Ọlọ́run kìrin rẹ̀ náà Al-Qur'ani àsìkò rẹ̀ tí ì tó àwọn ìwé tàbí àwọn àdárọ̀ mi sí mọ́tò wọ́n náà kí ni wọ́n náà rọ̀ nǹkan mi sí mọ́tò jẹ́ wọ́n rà àlùbáríkà tiẹ̀ náà lónìí lẹ́yìn ọba búṣíà ọmọ Ìlọrin náà ní ọ̀sọ̀pọ̀ tiwọn kò sí téèyàn gbé wa láyé tí ọba ti dá láyé Ìlọrin lẹ́bàá mẹ́jọ ọmọ sọ̀pọ̀ tiwọn yóò lídìí ni òun kọ́ dáadáa lẹ́wọ̀ àmọ́ yóò lídìí ẹ sì ń bàlú jẹ́ ẹ ń balẹ̀ jẹ́ ẹ ń bókó àwọn ẹni Ọlọ́run jẹ́ inú wọn ò dùn inú wọn ò ní dùn láíláí jẹ́ yíra padà ẹ̀rọ ní rí dáadáa kan nìkan náà tún kọrí jò ní oríṣiríṣi ìdí lọ́pọ̀ nílọrin ìdí kìnnì kan pọ̀ nílọrin ìdí kìnnì kan pọ̀ ní tá ń bẹ̀ ní gbogbo náà dandan a ní ẹ̀sọ́ tí ó wúlò fáwọn èèyàn bóyá náà lẹ́ bá kọ ẹ̀kọ́ ìtú ọmọgbọ́n wa ẹ̀kọ́ ìtú ọmọgbọ́n wa ẹ̀kọ́ tó àfọmọ́ Ìlọrin náà bí tọkàn gbé gbà yín ni a máa dìbẹ́ tiẹ̀ tó bá súnà mu tí ọba súnà mu kò sí ní bàjá ètò bá lọ́ bá súnà mu ọmọ tẹ̀lé súnà ètò bá ní ọba tó bá lóun fẹ́ máa ṣe kọ́ máa ṣe kó sàtì máa ṣe bọ́ ètò kàwá nu. ìdí àátùn ànáka sùnìyà kò sí tọ́ka mi pẹ̀lú eléyìí ni àwòtà dáì ànáka sùfìyà kò sí tọ́ka mi pẹ̀lú eléyìí ni aláwọ̀ báàlì ntọ́ka mi an takuna musliman alla tamuta illa wa anta muslimun hakiki an takuna musliman kama tulit تلك مسميات التي سميناها أنفسنا إن هي إلا أسماء نزل الله بها من سلطان buntan pe ara lónìí òní buntan pe awo ko tin kálukú fún ara wọn kò sí tọ́lọ́run sọ wá ńbẹ̀ kò sí tọ́lọ́run sọ wá ńbẹ̀ ìtọ́lọ́run sọ wá ní an takuna musliman débi pé tí wọ́n bá fẹ́ pe ara rẹ̀ pé èsù náà ni mí o tó bá ti pe ara rẹ̀ pé èsù náà lè mí o ó ti fẹ́ sílẹ̀ yà nábì lónìí tó bá ti pe ara rẹ̀ pé èsù fi lè mí o ó ti fẹ́ sílẹ̀ yà nábì lónìí nahnu muslimun kéyọ já alùsúnnà kọ́ wà pẹ̀lú àwọn alùsúnnà òun lọ dáa àntádìú wa ilá máa yàdùúnà ilé kọ́ máa pẹ̀lú sí wọ́n pẹ̀lú sí ọ̀ntàkúnà máa hùn kọ́lbẹ̀n wà káàrìbà kọ́ wà pẹ̀lú wọn àmúkẹ́ ìtẹ́lẹ̀ kọ́ máa rí ẹ̀sùnà làwọ́ àwọn olè ń bídíà ẹ̀sùn fi làwọ́ ntọ́lọ́n wí ni pé látàmùtún ẹ̀yà mi àti bàbá mi ẹ gbọ́dọ̀ kú illa wa antum muslimun mùsùlùmí kẹjẹ́ tọ́lọ́n wí nù ìtọ́ ẹ̀ká máa ṣe ni pé bóò láti jẹ́ mùsùlùmí tọ́lọ́n láàgbọ́dọ̀ mọ́ kú yìí má sáré pé bóò ní ṣe ní jálùsúnà ara bóò ní ṣe ní jẹ́ mùsùlùmí kò sí bó ṣe jẹ́ mùsùlùmí gidi tó ní jálùsúnà hasa huwa sírù tí ń bẹ́ẹ̀ náà kò sí bó ṣe fẹ́ jẹ́ mùsùlùmí tó ní jálùsúnà kò sí bó ṣe fẹ́ jẹ́ ó wà máa ṣe bó bá ṣe lágbára mọ́ súnà àwọn tó bá kàn nípa mbẹ tí wọ́n kàn nípa tó jẹ́ súnà mú àkídà àwọn mú àkàdà súnà mú àkàdà àwọn mú àkídà méjèèjì náà lọ́lọ́ so tó bá jẹ́ súnà mú àkàdà tí wọ́n kàn nípa fún wa nínú ẹ̀sìn so àwọn mú àkídà ni àbí tí súnà wọn gẹ́gẹ́ tí ń sọ̀pọ̀tì nǹkan tí ń fi nǹkan kan rinlẹ̀ nínú Al-Qur'ani gbé wa
èyí tó bá jẹ́ súnà muakkada ni òun ni ó múra àti máa ṣe tuzawiluha tumarisuha tubashiruha bó ló ti fẹ́ ṣe torí ọjọ́ tó ti lọ so èyí tí a gbọ́ iná ọmọ Ìlọrin Ọlọ́run jẹ́ wúlò fún wa a tún padà wá sọ̀rọ̀ nípa Ìlọrin dáadáa ló gbọ́ Ọlọ́run bóyá àyànfà àwọn èèyàn tọ́pọ̀ náà àwọn ọmọ Ìlọrin náà táwọn bàbá wa wọ́n lè dá àwọn èèyàn padà káyé sífàárí pẹ̀lú tí ò sífàárí ń bẹ̀ so assalamu alaikum warahmatullahi wabarakatuh.